dé fọ̀rọ̀ mi ṣe yánú. God help me. Mo náwọn ìdojúkọ kan ló fà tí mo fi pẹ́ jù. Oh, I can see dojúkọ. Ẹ mọ̀ pé tó máa ṣẹlẹ̀. Dojúkọ yín àtẹ̀yìn ẹ jẹ́ kó mọ ní ayé yín àti ilé yín. Tó lágbára Ọlọ́run máa ṣoríire. Ó dẹ̀ máa dà fún yín ṣẹ́gbọ́. Irú ìyàlẹ́nu. Yé! Ọmọ ìdíkà kìíní jẹ. Lọ́mọ tí nǹkan kan ò ṣe ń gbà tẹ̀bí. Tó wá dé òsàn ọkàn tó yarọ kalẹ̀ tó wá dàgbà náà tẹ̀ náwó lé lórí káàkiri. Ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ fún nǹkan tó sọ̀rọ̀. Kò lè ní gbà. Kí ló máa ń ṣe èèyàn lọ tó yẹ pé ẹ máa gẹ́ṣin ní kẹ́ṣẹ́ báyẹn tún máa sọ pé ó ń tàpá? Mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe. Ọba ẹlẹ́sàn wà lókè. Ó dẹ̀ máa sun ẹ̀san fún yín. Sáìtì òfin nǹkan ló ń jẹ́ bẹ́ẹ̀. Ohun Ọlọ́run ló jogún ẹwà kábùkù. Ẹ rò pé mo fẹ́ bá gan lóbìnrin. I think I have to make you understand now. I'm tired of this job. You need to quit. Quit what exactly? Theatre tó ń ṣe. Àwọn ní tíátà láti lè lórí láti lè gbàgbọ́ kò sí tí wọ́n lè ṣe. Hello. Hello, sis. How you doing? You look beautiful. Wow. Whoa, excuse me. You've got the map of Africa behind you. Wow. I wouldn't know. Yeah. Oh, shit. Is there any ways I could be of help to you, if you wouldn't mind? No. Are you sure? Yeah, thank you. Don't bother.
Dara sí mi. Dara sí mi. Ó nídìí gbogbo ẹkún tó ń sùn yìí. Àfi ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣorí eléyìí ò ṣẹlẹ̀ rí. A fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé tí ò sí mímọ́ Ọlọ́run bá ń bẹ̀ ẹ́. Ká gbà pé nǹkan tó ṣẹlẹ̀ Olúwa ti fẹ́ kó rí nìyẹn. Má dé mú nǹkan tó lóun fi ṣe. Jọ tó yọ Ọlọ́run má sunkún mọ́. Ṣó ti gbọ́? Àìmọye nǹkan tí ò tó ilé tó ń ṣẹlẹ̀ sẹ́lòmíì tí wọ́n gbàbẹ̀ lọ. Jẹ́ ká máa dúpẹ́ ẹ̀mí. Ká dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ ṣì wà. Tẹ́bi bá dé wà, ìrètí ṣì ń bẹ. Èmi nígbàgbọ́ pé ẹsẹ̀ méjèèjì lágbára Ọlọ́run kò sì máa fẹ́ràn. Jọ tó yọ Ọlọ́run mi ò fẹ́ kó sunkún mọ́. Ṣáàrò tẹ̀gbẹ́ ìkóró tí gbogbo wàhálà tó ń ṣe lórí ẹ̀. Ọ̀rẹ́ kó jókòó ṣùgbọ́n àti bá mi bá sọ̀rọ̀ dáadáa. Náà lájọ́ ń bára wọn sọ látàárọ̀ yìí. Ọ̀rọ̀ ló ń bá sọ tó yìí sunkún yìí. Dara ó sórí nǹkan tó bá ti dé bá ìdálàyé yìí ó máa adjust ni o. It's not the end of the world. Ṣé ti gbọ́? Take it easy. I know it's still fresh. Within few days now, we'll get used to it. Take it easy, okay? Bẹ́ẹ̀ni mo ló ń sọ̀rọ̀ báyìí. Kò easy. Ẹsẹ̀ téèyàn ti fi ń ṣakọ tó ti fi ń ṣakọ káàkiri tó ti fi ń ṣe nǹkan tó ń wẹ̀ tó wá di pé o kàn máa ka sójú kan ò ní lè fẹ́ràn bó ṣe wù ẹ́. Ṣé ọ̀rẹ́ mi ò ṣe mo dúpẹ́ òkú àdúró tí o àní fi rẹ̀ sán fúnra wa o. Àmín o, àmín o. Wọ́n o ti tó Dara sí ẹ̀ ṣùtì gbọ́. Wọ́n ọ̀rẹ́ mi ló máa ṣe púpọ̀ náà ọ̀rọ̀ tó wà nílẹ̀ rẹ̀ ṣáàjọ tó rọ ọlọ́mà wà pẹ̀lú ẹ̀ ń gbogbo gbà kó má ronú. Ó jẹ́ kí mi tètè wọn máa lọ lẹ́tọ́ yẹn bàbá yìí. Tí n bá délé màá pè ẹ́. Mi ò ní túpẹ́ wá yọjú sí bóyá títí Sunday má tún wá wọ̀ yìí. Sunday àbí kí ló pé? Sunday mà ni mo lọ Turkey. Èmi gan ò tiẹ̀ mi ò wá tiẹ̀ mi ìró rárá ṣá gbogbo wàhálà tó ṣẹlẹ̀ ó tẹ̀ jẹ́ kí n rántí. Báwo mo ṣe fẹ́ sọ̀rọ̀ Dara báyìí? Àbí mo ti fẹ́ sáré rọmọ ọ̀dọ̀ ọjọ́ méjì mà ló wà láàrin ní sí Sunday. Dara ó ti tó. Uncle, ẹ káàbọ̀ sir. Sir? Okay. Welcome, darling. How are you there? How are you there? I'm fine. Frank, what is going on here? Frank, ṣé fẹ́ sọ pé o dá Dara mọ̀ mọ́ ni? Dara rẹ̀ náà. Ìgbà tí mo wọlé, mo rí bíi pé mi ò rí side ibi tó wà bẹ́ẹ̀ ni kójú mi ti fọ́ àbí. Question tẹ́ mi béèrè lọ́wọ́ ẹ̀ ló dá mi lóhùn. Mo rí Dara ẹ̀, but mo ní pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ bí what is going on here? Do you know what, baby? I'll explain to you when we get to it. No, why to for somebody? Baby, let's go. Fair on. Come. Baby, what's your shame? Don't tell me now. But question tí mo béèrè lọ́wọ́ ẹ̀ o lè fẹ́ láti dá mi lóhùn wọ́n ti mo béèrè. Mo kọ́ tábà wọnú yàrá, máa ń pè ní everything mo ṣe jẹ́ kọ́. Pẹ̀lú nǹkan tí mo rí bẹ́ẹ̀ ni mo tilẹ̀kùn rẹ̀. Tí mo understand me. Understand me. Kí lè dì tó wá sínú bí? Ó yẹ kí n ti mọ̀. Ṣó lè gbárù ẹ̀? No, ṣé wọ́n fúnra rẹ̀ lè gbárù ẹ̀? My love, wait. Ó ṣàmù bí Dara ṣe jẹ́ sí mi, òun àtẹ̀gbọ́n ẹ̀ mo rè wá. Ó mọ̀ pé bí family friends ní gbogbo àjọ jẹ́ ẹ̀. Kí ni ẹ ṣe jẹ́ problem mi o? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé Dara sí mi ló l'accident. Kí ni yẹn dẹ̀ lágbára gan. In fact, Ọlọ́run ló kó yọ tí ò mẹ́mí ẹ̀ lọ. Ìgbà tó dẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn ẹ̀gbọ́n ẹ̀ ó ní láti rìnrìn àjò kékeré kan kò dé sẹ́ni tó máa dúró tì í lé ó ní mo ṣe wò pé ìwọ̀nba ìgbà tẹ́gbẹ́ máa fi lọ tó bá máa fi bọ̀
kó wá dúró tì mí bí báyìí. ìyẹn ṣe jẹ́ problem tèmi ohun tó sọ kalẹ̀ ń sìn problem ọmọ tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹgbẹ́ àtàwọn fámìlì wọn ni kí ló ìfikàn mi sẹ́ẹ̀ tó máa fi gbé wá sínú ilé tó ò dẹ̀ sọ fún mi kó tó di pé gbé wá sínú ilé ohun tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn ò dẹ̀ tí ì dáhùn. ọkọ mi ò ṣàmọ̀ ìpé gbà ṣòro là ń mọ̀ rẹ̀ sórí kínní mo ti fẹ́ ṣàlàyé fún ẹ látàárọ̀ Ọlọ́run bá rí inú mi ó mọ̀ pé mi ò lè fojú dénà mi nǹkan lè dédé ṣerú nǹkan tó bá yẹn àmọ́ mo ti ń pè látàárọ̀ báyìí mo ti ń pè fóònù ẹ títí tí ò kọ̀nẹ́ẹ̀tì. bébè àdúrà tó yẹ kí gbogbo obìnrin máa gbà láyé ni pé kí Ọlọ́run fúnyàn ní ọkọ tiẹ̀ kọkùnrin náà dẹ̀ máa gbàdúrà pé ìyàwó tòun òun ni kọ́lọ́run fún òun tí ò bá jẹ́ pé Ọlọ́run fún ẹ lọ́kọ tiẹ̀ ni bí mo ṣe wọlé yẹn àti wá tiẹ̀ ni màá gbọ̀n síta màá lé yín síta ni láì sọ fún mi tẹ́lẹ̀ kò sí nǹkan tó ṣe lójú mi tó bàjẹ́ kò sí nǹkan tó ṣe tó bà lójú mi àbí bẹ́ẹ̀ kọ́ ó lọ gbọ́mọ wá sílé o ò sọ fún mi tẹ́lẹ̀ tó bá jẹ́ tó lè rìn tó lè sùn tó lè ṣe gbá tó lè wẹ̀ fún rẹ̀ ìyẹn ọ̀tọ̀ ọmọ wà lórí wheelchair ó gbé wá sílé onígbàṣòro làmọ́ rẹ̀ ìṣòro ló wá fún rẹ̀ náà táìtù tó wà lẹ́yìn níṣòro ìwọ ló máa dá gbé ìwọ ló máa dá fa ìwọ ló máa dá ṣe gbogbo ẹ̀ àbí kí ló ń tura láti sọ no kí ló ń tura láti sọ tó bá fẹ́ tọ̀ bó ṣe wà yẹn ń sìn ṣé wọn ló ṣe máa pè kókó á tí òun lọ àbọ̀mọ̀ ọ̀dọ́ wà níbi tó bá ṣe yẹ àbí àrẹ̀mú ni kó máa wọnú ilé kó máa ṣe gbogbo yẹn fún àrẹ̀mú ni kó gbé lọ tọ́ílẹ̀tì kó ṣìdí àgbàlagbà bẹ́ẹ̀ àbí kò sí problem ẹ wo bí mo ti gbọ́ ẹ no problem. ọmọ tí gbónúgbò ọkọ tí ó rú lọ́jọ́ sí ṣòun ló jẹ́ kó padà bọ̀ wá pa lórí. torí kó dàbọ̀ àjòkọ́ lámbúrẹ́là tó mọ̀ pẹ̀lú ló gbé. It's okay. It's okay. Ha. Ẹ kó má kọ́ lóko ẹ̀ kú. Ìṣe ló yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Pé mi ẹ wà láyé, ó wà láàyè. Ṣúre, ìtọ̀ tí dàbà máa pa. Ilé ayé ló ti máa bà. Àbí kó ṣẹlẹ̀ lójú ẹ̀, kó lè bí nǹkan sọ. Ṣúre gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ̀, ó máa padà wá dìtọ̀ tó bá yá. Ìwọ fún ẹ lágbára Ọlọ́run. Ó máa fẹ́ sí ara méjèèjì báyìí ó máa fi dìde lórí wheelchair tó dẹ̀ máa fi rìn káàkiri gbogbo nílé tó máa fi drive káàkiri gbogbo àdúgbò tó máa fi ṣakọ bó ṣe wù lágbára Ọlọ́run bó ṣe máa rí gbọ̀ngàn rẹ̀ tuntun lọ bọ́ máa sọkùn ṣó ti bọ́ sórí tó bá ní kó máa sọkún pẹ̀lú kọ̀ǹdíṣọ̀ tó wáyé kó lè yẹ ẹ̀fọ́ ẹ̀ tuntun lọ bọ́ ti bọ́ bọ́ sórí tó bá jẹ́ ti ọkọ mi èmi àti ẹ̀ àtijọ́ sọ̀rọ̀ lẹ́kùnrin ó bẹ̀ ti understand nítorí kò sí problem ipò lè wà níbàá pẹ̀lú wa náà ṣàmù tó kò sọ̀rọ̀ tó máa ṣe ẹni tó kàn dédé jáde tó dé dé láì ní wọ́n ti tẹ́lẹ̀ tó bá dún nǹkan tó tó nílẹ̀ kò sí bí òṣè ní nígbà kan máa kan lára ẹ̀ òun ló jẹ́ kó rí àti bó ṣe rí àti àmọ́ pàtí mo tún ṣàlàyé bí gbogbo ọ̀rọ̀ ṣe jẹ́ fún inú ẹ̀ ti yọ sí ó ti fọwọ́ sí pé kó máa gbé bíbà pẹ̀lú wa títí ẹ̀gbẹ́ máa fi dé padà láti lè tẹ́lẹ̀ so ilé ṣùtúbọ̀ tó kí wọ́n lọ́n wọ́n sunkún Ọlọ́run ní báyìí nínú jẹ́ o ṣùtúbọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pátápátá ogun ètò ni gbogbo ẹ̀ lọ́lọ́ máa bá wa ṣe wọ́n tó ti yẹ nínú ìpín tó bá ti fẹ́ mo ṣàṣọ fún un tó bá ti fẹ́ oúnjẹ tó ń sìn ní ìpẹ́jì náà jẹ́ kí n gbé ẹ lọ sínú rúùmù ẹnu kò tí kọ́kọ́ lọ rí láti ibẹ̀ tó ti bá wọn. Gbogbo kíní tó ń ṣẹlẹ̀ ìlú ẹ̀ máa padà dìtọ̀ lọ́jọ́ kan lágbára Ọlọ́run. Lónìí, ọdítàn.
Good afternoon, sir. Sir, I want to... Are you sick? Hurry up, baby. Oh, I'm sorry. Why do I one office in that will knock? I'm sorry, sir. I want to drop... Go too far! Leave here right now! Come back here. Be fine like that. Drop it. Go! Come back here. Next time! You want to try this. There, you are gone. I'm sorry, sir. Right now, leave my office. Good afternoon, sir. Good afternoon. What is good about afternoon? Sorry, sir. It's a question. What is good about this afternoon? Nothing, sir. I just asked you a question. I said, what is good about this afternoon? Nothing, sir. I'm not sure you think of what to have a good afternoon. I'm not doing, sir. Show Nishato Shabi. I'm not. Get out of here! Who is here? Who is here? Okay. Shanti Sunyari. Very soon. Larry. Babe, what's up? Kí ló ṣe? Kí ló tẹ̀ máa ń ṣọ̀gá yín gan-an? Kí ló tún ṣe? He sometimes behave like an inconsequential fool, suffering from an advanced retardation. Ṣé ọ̀gá náà ló fi adjective tó wúwo báyìí qualify? Don't mind him, Jare. Sorry, don't mind me. No problem. Maybe go lower. Oh, I need shop already. Oh, good. Oh, see what I'm going to do. No, what's the problem about it? So, I'm shop. No, definitely later. No, okay, because I'm going to ship. I need to sing going to ship me. No, okay, say. Wow. Oh, okay, we'll be situation. Okay, we'll get back to the time. Àbámọ̀ bínú èèyàn ṣe rí, ṣùgbọ́n inú ẹ̀dá jìn ju kànga lọ.
òkùnkùn bíríbí bòbẹ̀ o. Ìwọ fún ọ̀làdùn jẹ ṣùgbọ́n ìwọ ni wọ́n gbé síwájú rẹ̀. Ìwọ fífẹ́ bá wọn lò ṣùgbọ́n ẹ̀tàn paraku náà gbé wá síwájú rẹ̀. Ṣé kò wá sóhun tá a lè sọ sóde mọ́ tá ò fi inú tọ́ mọ́ ènìyàn. Ẹnì kejì mi láláì mọ̀ pọ̀ tá ló jẹ́. Ẹnì kejì mi. Dara, what is your problem? What are you trying to do? Let me know your plans. Are you telling me you want to destroy and damage everything I have worked for? God, what are you doing in my house? So for Balibite. So for Dalibiru. Frank, are you talking to me in that manner? Answer my question! I said that you're talking to me in that manner. Frank, after all I'm going through is because of you. You still stand there to talk to me in that manner. Frank! Oh God. Oh God. When I met you, I thought I had seen my light. I thought I had seen the person who would make my darkness go away, but I was wrong. Instead, you made my darkness darker. Frank, you're a devil in human skin. That is what you are. Yes, I am. You are very stupid. You are sick. I bought you a car. I gave you a lot of money. That's to show you who to somebody. So, fight attention. Kí ni mo ṣe fún ẹ tí o dá sọ fún mi Dara? Kí ni mo ṣe fún ẹ tó fẹ́ dá lé mi rú? Listen to yourself talk. You bought me a car. You gave me money. All you've counted is just material things. Material things, Frank. Is this all I meant to you? No, tell me. Does that compare to what you did to me? Oh, my God, for me. I'll tell you what you did to me. You deceived me. You lured me into a secret relationship and made me fall in love with you. Stupid like the phone. I know! Only that stuff with me. I knew I was stupid. I was stupid. I was very stupid. Listen! Kò sí ìfẹ́ kankan tó wà láàárín ẹja àti ẹyẹ. Dara, inú búlẹ̀ jágbé, orí igi olẹ́yẹ gbé. Leave my house! Dara, if you don't leave, tó bá kó nínú ilé mi, máa ọ̀dà ẹ̀, máa fa ìṣubú, máa tì ẹ̀ dànù. We shall see. We shall see. We shall see. We shall see. Fami láti wá ìfẹ́. Ògbé wa yóò ṣòlù gbọ́wọ́ mi. Ṣùgbọ́n ọjà mi kulẹ̀ lágbèdè méjì ọ̀nà. Ó ká mi láti tukọ̀ ìfẹ́ yìí. Pé wa yóò ṣòlù gbọ́wọ́ mi.
agbede méjì ọ̀nà. Ààrẹ ń bá ọ̀ ni. Ó mọ̀ ìyá yín lé nìkẹ́. Ọmọ nǹkan gba ibẹ̀ yẹn kó lọ bá ń gbé báàgì mi. Ẹ bá ṣe ọkọ mi ti dé. Kò pẹ́ náà táwọn náà dé. Kò pẹ́ tán dé. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ n bá yín gbé ilé ìwé. No, má worry. Gbà. Má mẹ́rin páàkì. Má fi hàn. Aunty. Dara sí. Báwo ni? Ó yà yín lẹ́nu pé mo ti ránjẹ. Kò ń ṣe pé ó yà mí lẹ́nu nǹkan. Ó jọ mí lójú torí mò ń wò pé báwo ló ṣe ṣe. Mo order online ni. Order deliver. I see. Ẹ̀rù ti bà mí mò ń wò pé ṣé kò ń ṣe pé o tún lọ stress ara ẹ̀ jáde láti lọ dáná nínú kitchen. Dáná kẹ̀. Mo order ni ma. Ìyá pẹ̀lẹ́, that's good, pẹ̀lẹ́. Báwo ni dé yín? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Báwo ni ṣó wà okay ṣá? Mo wà okay. Ṣàlàáfíà ló wà. Ọpẹ́ ni. Ṣé kò sí nǹkan tó ṣe? Ẹ wo, kí ṣá máa dúpẹ́ lọ́wọ́ yín. Olúwa ló ṣe. Ìgbà tí mo tiẹ̀ ń bọ̀ lé nígbà tí mo débi ọmọlé yẹn, mo bá dẹ̀ rí store kan tí wọ́n kọ Mark Diva sí. Mo bá dẹ̀ ní kí n wọbẹ̀ lọ kí n wo nǹkan tó ń tà ń bẹ̀ o. Oh my dear, they have very lovely items. Really? As in very good things. Aṣọ, bàtà, bags, oríṣiríṣi nǹkan tó jẹ́ pé téèyàn bá wọlé bẹ́ẹ̀ ojú ẹ̀ máa ṣe kámi gbogbo ẹ̀ ló ṣe mèremère ní gbogbo ẹ̀ rírin gidi. N bá ní inú store tí mo wọ̀ yìí mo ní láti wá nǹkan rà fún Dara sí mi ń bẹ̀ bí mo ṣe ẹ ra nǹkan fún mi. Bí mo ṣe shopping wá fún ẹ̀mí. Aunty, ẹ ṣé gan-an, ẹ ṣé mo dúpẹ́, God bless you, kú tọ́jú mi. Mo really appreciate it. It's okay. You're so nice, thank you, ma. It's okay. Àmọ́ ẹ tètè délé ni o, ṣé kò sí? Ó fẹ́ rẹ̀ mí díẹ̀ ni. Mo bá dẹ̀ rò pé kí n máa bọ̀ nílé kémi náà kí n wá fún ara nísìnyí díẹ̀. Ẹ pẹ̀lẹ́ máa, ṣẹ̀dẹ̀ tí wà nǹkan lò. Tí má ti gòkè ń sì máa wá nǹkan lọ. Mo wà ṣọ́ọ̀bù tí n bá máa fi sùn tí má máa jí ara mi á nà díẹ̀. Bóyá kẹ́ wá kájọ jẹ oúnjẹ yìí, mo pé má ní láti jẹun pé tó lóògùn. It's okay, don't worry, má jẹ́ kí n disturb. I'm fine. Ṣé bí o pa yín báyìí? No, mo wà okay. All right, thank you, Aunty, for this. Olúwa ṣe ṣe. So tèmi náà bá dẹ̀ rẹ̀ jú díẹ̀, màá tún padà wá wẹ̀. Okay, ma. All right, darling. All right, ma, ṣé ma. Okay. Inú ìbáṣe ṣí bí igbá. Àbámọ̀ bínú èèyàn ṣe rí. Ó sọ fún mi pé o máa tètè délé. Ó tiẹ̀ sọ fún mi pé o wà nílé náà. Ìwọ náà sọ fún mi pé o máa tètè dé. Ó ṣe pé mi fẹ́ tètè wálé báyìí. Bọ́n tó ń lọ. Ìgbà tí mo ti ń gbóhùn ẹ̀sàlẹ̀ náà ni mo ti ń wò pé Uma yóò sọ fún mi pé òun bọ̀ nílé ní time. I'm not just feeling fine. Mi mọ nǹkan tó dé orí kan fún mi. Are you serious? Kí ló lè fa ìfọ́rí? Ṣé o ti wá nǹkan kan ló ṣá? Ṣé wọ́n ló nǹkan? Oh, sorry dear. Jókòó, pẹ̀lẹ́. Kó tó di pé olú ẹni tèmi ló máa ní láti wá nǹkan kan jẹ. Ẹ ti má ṣe tán màá bọ́ sínú kitchen máa wá nǹkan jẹ. Mo ní láti stress ara ẹ̀, kí ni mo wà nílé fún? Máa lọ láti lọ ṣe yẹn.
It's your pleasure. Baby, don't stress yourself. Tí má ṣe tó máa lọ ra nǹkan jù. Kò sí nǹkan tó ṣe mí, kò sí tó ṣe orí tèmi. Èmi wà ń bí mo ń gbatẹ́gùn sórí ni. Ìwọ ni kó má stress ara ẹ̀ ṣó ti yẹn sìn máa lọ wá nǹkan kan ṣe fún ẹ tó lè jẹ́ ń sìn. Èmi ń bínú tẹ́lẹ̀ ni pé ẹ̀kan tí ẹ wá sílé ẹ̀dẹ̀ sọ fún wa wípé tí ń bọ̀. Ìyẹn ni mò ń bínú sí tẹ́lẹ̀. Àmọ́ ilé tí ẹ gbédè yìí. Tó ti ẹ rest dáadáa wo bí tí wíìgì bá ṣe yọ ẹ yọ gbogbo ohun tó ṣe bọ ẹ bọ ẹ rest díẹ̀ mú bọ ó sì máa lọ wá àkọ́kọ́ ṣe. Okay there. Stand up. Your food is ready. Stand up there. Pẹ̀lẹ́ baby. Mo ní láti fi nǹkan kan sínú bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn so wá tẹ́lẹ̀ logo. Oh. Wow. Baby, you made this? Yes. Wow. You like it, Abby? Yes. Wow, amazing. Baby mi. Rojú wọlé bẹ́ẹ̀ yẹn, wọ́n kó gbogbo system mi ti dàrú. Ó tẹ́ ọmọ kan tí mo rò pẹ̀lú bó ṣe ń ṣe ni mò ń wò pé o máa ní láti dé hospital kó lọ rí doctor ká tiẹ̀ lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Kó má tiẹ̀ lọ jẹ́ pé nǹkan tí mo rò bóyá àdúrà wa dẹ̀ ti gbà náà. No, kó tó dá nǹkan kan gbélé. Yeah, sorry there. Màrún lọ bẹ ọ. Ah, èmi rò lọ bẹ. Mo tó títí bẹ́ẹ̀ ni. Àti ìdúró ló bí so bad. Inú ẹ̀ ò lè dùn tó tè. Mo bí tó bá máa jẹ Indomie débi kan, mo mọ̀ pé eyín á gbá nǹkan kan pa. Nítorí gbogbo nǹkan tí mi gan rò ní kitchen bẹ́ẹ̀, mo fọ́ ẹyin mọ́ gbogbo ẹ̀ nítorí inú mi gan ti ń dùn pé gbogbo nǹkan tó gbọ́dọ̀ jẹ tó fi jẹ́ kó fajúro báyìí ó gbọ́dọ̀ jẹ́ ìbejì tó wà nínú ẹ̀ ni o. Wọ́n mọ̀ nǹkan tó fọ́ nìyẹn bẹ́ẹ̀ ìgbà tí mò ń bọ̀ níbi staircase yẹn ojú mi rọra ń ṣú díẹ̀díẹ̀ ojú mi ń ṣú nǹkan tí à ń manage ara mi bọ̀ ni. Ṣọ̀kan bójú ẹ̀ ṣe ń ṣú yẹn ara àpẹẹrẹ tó máa ń fún ẹlòmíì nìyẹn tó bá lóyún ojú ṣúṣú tiẹ̀ kó wá jẹ́ ojú ṣúṣú oyún ni o. Bó ṣe máa jẹ́ nìyẹn lágbára jẹ́ kó ojú ṣúṣú oyún kó má jẹ́ ojú ṣúṣú malaria o. Orúkọ Jésù tó yín ló máa jẹ́. Baby. Nǹkan ó ṣe jẹ́ ká máa lọ sí méjì ká jójó ra. No, a lè lọ sí o ní láti stress ara ẹ tó bá dọ̀la nu àmàrí doctor ṣó yẹn sí mo kàn ní láti jẹ́ kó mọ̀ pé o ń bọ̀ lọ́la ni. So. Mo ti feel good, mo ti wà okay. Èmi ní in fact èmi nìkan lè máa dá lọ. Ní sọ̀rọ̀ ò lè lọ sí bá mi manage láti bu bí abi 2-3 spoon níbẹ̀ sí ṣó ti yẹ jẹ́ kí n lọ get drug yẹn wá tó bá lè jẹ. Okay. Gbẹ́lẹ́dẹ̀. Thank you. Boss. Madam. Yeah. It's still negative. Still negative? Yes. Doctor, and you said nothing is wrong with me and my husband? Medically, we're all right. Nǹkan kò ṣe yín. Nǹkan tí mo kàn máa sọ fún yín ni pé kẹ́ kún fàdúrà. Àná oògùn tá a prescribe fún yín yẹn kẹ́ máa lò dáadáa lásìkò tó yẹ kẹ́ lò. Doctor, the same thing tẹ́ ń sọ fún mi láti 2 years náà rẹ̀. Kò sí nǹkan kan tó ṣe mí. Àwọn oògùn tẹ́ bá kọ fún mi ní kí n máa lò kí n dẹ̀ máa gbàdúrà. You have been saying this for the past 2 years. Gbogbo nǹkan tẹ́ dẹ̀ ní kí n máa ṣe náà ni mò ń ṣe. Kò sí nǹkan kan tí mo miss.
Àwọn ògùn tẹ́ kó fún mi bẹ́ẹ̀ ṣe ní kí n máa lò ni mò ń lò. Nǹkan kan ò dé ṣẹlẹ̀. Ẹ fọkàn yín balẹ̀. Mo lè sọ fún yín pé kò sí nǹkan kan. Nǹkan kò ṣe yín. Ọlọ́run tó dá yín tó dá ọkọ yín. A fi ń dára èrè, kò ní fi ń dára burúkú. Bẹ́kún bá pẹ́ dalẹ̀, ayọ̀ ń bọ̀ lórí rọ̀. Bó tilẹ̀ òun kò pẹ́ tó, mo kẹ́ máa fi inú ṣoyún máa fẹ̀yìn gbọmọ lágbára Ọlọ́run. Ṣẹ́gẹ́tì, ẹ má ronú. Ẹ mọ̀ nǹkan dókítà, láàrin mi àti ẹjọ́ tó yọ lọ́run, mo fẹ́ kẹ́ sọ fún mi. Ṣó ní ọgbọ́n kankan tí mo lè dá sí ọ̀rọ̀ ara mi gẹ́gẹ́ bí obìnrin? Kẹjọ tó yọ lọ́run ẹ kàn sọ fún mi, ṣàlàyé fún mi. Ṣé bí mo ṣe wà, mo rídìí láti ṣe anything láti lè rí pé mo lóyún fọ́kọ. Ilé obìnrin ò kí n pé ṣù kó ló kú ṣàánú yàn. Ọlọ́run má jẹ́ kéèyàn ṣàṣedànù láyé ẹ̀. Gbogbo wàhálà tí mo ti ń ṣe nílé ọkọ mi látijọ́ ẹ̀ kí gbogbo ẹ̀ kó má bàa já sásán. Tóbìnrin kan má lọ lóyún fún tàǹsì tó di gbogbo yẹn wálé lójijì. Ẹjọ́ ṣé mo lẹ́nu ọ̀rọ̀ ni? Ọlọ́mọ ló lọ́kọ tó bá jẹ́ pé owó ni mo rẹ́dì láti ná owó anything tó bá dé pé ó ní nǹkan kan tí mo lè ṣe tí mo lè fi dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi tó tó lọ lórí ìjọ. Màdàrà ní sùúrù. Nígbà tó sí nǹkan tó ṣe yín, ṣé ká nìkan ṣe yín? Kò sí nǹkan tó ṣọkọ yín, ṣé ká nìkan ṣọkọ yín ká máa gbowó lọ́wọ́ yín ni? Kò make any sense. Ẹ wò èmi fi ń dá yín lójú lágbára Ọlọ́run. Èmi á wá sí ilé yín, màá wá bá yín yàyọ̀ ọmọ. Màá wá sí ilé yín, màá wá jẹun, màá jẹ ráìsì kò. Tẹ́ bá ní ìgbàgbọ́ ni o, torí mi ní ìgbàgbọ́ pé ẹ máa fún nítorí ẹ máa fẹ̀yìn gbọ́ lágbára Ọlọ́run. Níbi ọ̀dọ̀ wa iná dẹni kò ṣe bomi o, lágbára Ọlọ́run ẹ ṣàfọ̀kàn yín balẹ̀. Thank you. Ṣé kí n má tàn yín? Tó bá jẹ́ pé aṣẹ́wó ni àǹtí yẹn ṣe tí wọ́n fi wà òkè bẹ́ẹ̀ yẹn, èmi ò ní mind kí wọ́n train me now. So gbogbo obìnrin tó bá ti lọ sí club báyìí sí olóṣèlè ní pé o. Ẹ jọ̀ọ́, nígbà wo lẹ sọ bíbá ìdí zoo? Ilé olówó ẹ̀dẹ̀ ń fi òkúta kọ́ géètì. Ìjọ ìmọ̀bínú ọ̀hún mi ni mo fi kọ́ géètì mẹ́fọ̀ òkúta kan. Bẹ̀sì tó sọ yẹn wọ́n àjẹ́ kí Grace máa pa mí. Níbo? Ìwọ nìkan ni the only family sí mi. Ìdùnnú ẹ̀ ọmọ náà yẹn ti wọ́n. Frank, I need you to get this straight. Every man will be remembered for two things: the problem they cause and the problems they help people solve. You're the reason why I'm on this wheelchair. How? Dara, how? I'll tell you how. They say it's better to fall from a tree and break a leg than to fall in love and break your heart. In my own case, I fell in love. I broke my heart. And I broke my legs. How, Dara? Mo lóyún fún ẹ. Ó ní dandan mo gbọ́dọ̀ ṣe oyún yẹn. Oh, so babe, was much tó máa fi di 12 lọ́la wá ti rí alert yẹn. Má ti send owó tí o máa fi lọ sí hospital yẹn, má ti send ẹsẹ̀. Ṣó ti yẹ? Má yóò sí lára ni. Kí ló ṣe? Dara, kí ló dé tó ń ké? Ṣé bẹ́ẹ̀ mi àti ẹlajọ́ ń sọ̀kalẹ̀ bọ́ ń sìn, kí ló dé tó ń sunkún, kí ló dé? Frank, no, but this is totally unfair. Kí ló ṣẹlẹ̀? This is unfair. Mi ò dàgbà tó àti lóyún láti keep oyún ni. Why would you tell me pé kí lọ ṣe, pé kí tún lọ máa ṣe abortion? Don't tell me.
No, tell me now. Timothy will pay me if me attend about relationship one day. I'm an incoto permanent. You're not telling me to get rid of the pregnancy. After you know the way I feel about you, you know how I feel for you. And you know you need that. You should baby. You must carry at lawyer to be your money. Oh, to the lawyer. You I mean no go on mama you need it bad day. This is unfair. It's unfair. Dara, ṣó fẹ́ ká jìyà pẹ̀lú oyún tó ní ni? Ṣé mo sọ wípé mi ò fẹ́ mọ́ ni? Ohun tí mi àtẹ́jọ́ agree lókè tẹ́lẹ̀ kọ́ ní ikú tó di wípé àsọkalẹ̀ sí bí yẹn ṣe. What I am saying is that this time around, I will need the oyún tó wà nínú ẹ̀. We still have more time to live. Ìgbà wo gangan la fẹ́ need it? Don't tell me. Ìgbà wo gangan la fẹ́ need it? This is what she keeps saying. Ṣé kí n béèrè question kan lọ́wọ́ ẹ? Ṣé baby mama ló fẹ́ ni àbí married woman? It doesn't matter. Èwo ló wọ̀n ẹ́? It doesn't matter. At this point, it doesn't matter. I don't care whether I'm a baby mama. I just want to carry your child. I just want to have a part of you. You know, I love you, Frank. You know understand, it. but nǹkan tó sọ́ọ̀sì tún ti change gbogbo nǹkan tó wà lọ́kàn mi ṣe máa sọ pé baby mama ló fẹ́. Dámi pé o love mi dé kan ni ọmọ ló fẹ́ kì í ṣe mi ló fẹ́. Nǹkan kan la máa ń kàn kan tó dípa kan mọ́ náà èmi ló kọ́kọ́ kàn kó tó di ọ̀rọ̀ ọlọ́mọdé mo dẹ̀ sọ fún ẹ̀sìn kò dẹ́ sọ̀rọ̀ lásán kó lè mọ bí mo ṣe appreciate ẹ tó mo tún ní máa fún ẹ lówó 1 million naira mo tún ní máa fún ẹ ní mọ́tò. It's not about material things. O mọ reason tí gbogbo yẹn fi important ṣe for now. Kì í ṣe pé bí yóò ní mọ́tò kì í ṣe pé bí yóò fẹ́ fún ẹ tẹ́lẹ̀ kì í ṣe pé bí abẹ́ ò ní rà fún ẹ. A lot of àwọn èèyàn tó máa fún àwọn ọmọ mi lóyún ta wọ́n kọ̀ pariwo lé wọn ní get out I don't need you mi ò fẹ́ mọ́ but nítorí pé mo really appreciate ẹ mọ́ o ní mo ṣe wò pé let me give you the money and the car. Mi ò dé bẹ́ ìjà pé mi kọ́ ni mo lóyún bọ́ mo kàn try láti jẹ́ kó mọ̀ pé tí èèyàn bá gbé nǹkan téèyàn need wọnú nǹkan téèyàn need gbogbo ẹ̀ máa bàjẹ́ àwọn onírè kankan tá a need wọnú nǹkan tó wà nílẹ̀ ni o. But this is going to be the last time tí mo máa ṣe any abortion. After this one, tó bá ti wọlé, I'm going to keep it. Mo máa keep any. Ṣòro pé inú dídùn tèmi náà ni pé kí n tún kó fún ẹ pé kó lọ ṣe abortion kankan ṣá. Má ti get ara mi better gbà yẹn. Má ti plan fún dáadáa nǹkan tí mo sọ fún ẹ nìyẹn. But time tí máa plan fún tó bá jẹ́ pé ìjà ẹ náà là ń jà. Ta ló fẹ́ wà ní time yẹn nígbà tí n bá ready láti marry? Ta ni kí n lọ pè? Ta ni mo fẹ́ máa wá káàkiri? Ṣé bí túrẹ̀ ni mo ṣe ń bẹ́ sọ? Ṣé dáa kó máa ṣe wedding kan ṣe ayé kan máa gbé no wá ti plan wá ti steady gbogbo àti balance dáadáa tí mo sọ nìyẹn Dara. Dara. Kí ni problem ẹ? Sọ fún mi kí ló ń ṣe ẹ́? Ṣé o pé gbogbo nǹkan tí wà tó ń kú Frank ń sọ látẹ̀kùn mi ò gbọ́ ni? Mo gbọ́ gbogbo nǹkan tó ń bẹ́ẹ̀ sọ. Wọ́n ní kó wá jẹ sára. O lọ́jọ́ wọnú. Ṣé tó owó epo ni àbí ti kíni? Mo tún wá gbọ́ tí bọ̀dá yẹn sọ fún yín pé àwọn máa fún ẹ ní 1 million naira. Wọ́n tún wọ́n fa ẹ ní mọ́tò. Nítorí kó get rid of this nonsense. Hey, please, John, torí Ọlọ́run tó wọ́n máa sọ̀rọ̀. Don't just go there. Kí ló dé kí n tiẹ̀ gan? What do you mean by nonsense, John, torí Ọlọ́run? Mi ò pẹ́ sọ̀rọ̀ mi o. Má dá sọ̀rọ̀ mi o. Tó bá dé máa dá sí mo bó ṣe máa dá sí kí ló dé? Dara, bọ̀dá yìí ò lóhùn ò fẹ́ ẹ mọ́. Ó kọ́ lóhùn tí ready for now. Kí ni problem ẹ? But mi ò ṣe ebi na bi tite 1 million naira is everything money. It's everything about material thing. Jo 2 minutes job. Dara, èmi àti ẹni nínú ilé. Ṣùgbọ́n Jami kulẹ̀ lágbèdè méjì ọ̀nà. And I agreed. They gave me money. I went to the hospital as usual to get rid of the pregnancy. Nígbà tóru ṣú, mo béèrè ọ̀nà lọ́wọ́ ẹ. Ìwọ tukọ̀ mi sínú igbó. Nígbà tírètí tán, mo béèrè tí lọ́wọ́ ẹ. Ṣùgbọ́n you look beautiful.
Whoa, excuse me. You've got the map of Africa behind you. Well, I wouldn't know. Yeah. Oh, shit. Is there any ways I could be of help to you, if you wouldn't mind? No. Are you sure? Yeah, thank you, don't bother. Nígbà tí mo ṣe tán, ọmọ sọ̀rọ̀ tó. Mo bẹ̀rẹ̀ sí ní drive. At some point, I couldn't see anything. I couldn't, I was dizzy. I didn't know what was wrong. I just knew my vision was blurry. I couldn't see nothing. And I lost control of the car. Bó ṣe di pé mo di arọ lẹ́ni nìyẹn. Káwa ní pé ò ní dandan kí lọ ṣẹ́ oyún fún ẹ. Ó ṣeé ṣe tí kò tó ṣẹlẹ̀ sí mi kó má ṣẹlẹ̀ sí mi. Ó ṣeé ṣe kí n má wà ní situation tí mo wà yìí. Tó di pé mo wà lórí wheelchair, mo di arọ just because of you. All I ever did was to love you. All I ever did was to give you my heart. All I ever did was have you in my life. And this is why I ended. Darcy, I'm sorry. I'm sorry, If you fancy that, you call. Shit, let's Frank of the call. Rubbish tó bá mi sọ mọ́. How many days ni mi ò fi wá sí ìgbà tí gbogbo nǹkan tó dẹ̀ ti di rábaràbà báyìí. Gbogbo ọjà ti sọnù tán. Mo dé sálẹ̀ sí ẹ lè ṣàkáǹtì gidi kan fún mi. Kò sọ́jà gidi lórí igbá mọ́. Ẹ rówó kọ́lẹ̀, ẹ rákáǹtì ṣe. Ó wá kúlẹ̀ ó tẹ́wọ́ pàpàpàpà. Ibo lo wà tó fi jí gbogbo ọjà lọ mọ yín lórí. Ẹ má bínú ma, kò rí bẹ́ẹ̀ mà. Gbogbo líìsì ọjà tí mo fún yín náà ni. Kò sí anybody tó ń jọjà ń bí báyìí mà. No, ṣé mi nǹkan tó ń sọ ni pé orí mi ò gbé àbí.
mi ò mọ nǹkan tí mo sọ àbí mi ò mọ nǹkan tí mo fi sílẹ̀ mi báyìí mi ò dá mọ nǹkan tí mo bá. No, kò rí bẹ́ẹ̀ ló ń sọ. Ó lanúlẹ̀ sí mi báyìí tí wọ́n dẹ̀ fi ń jí nǹkan dúró ló kí ni nǹkan tó ń ṣe láti ìgbà tí mo ti sára. Kí ni nǹkan tó ń ṣe tó lè mójútó àwọn tó kù ẹ̀. Ẹ lè check CCTV ma. Kò sí anybody tó ń jọ jàǹbí báyìí. Sórí kórè ò pé. Kémi check CCTV àbí? Kí n check ẹ̀. So wà trustworthy. Mi ò kàn lè fi ilẹ̀ sí bíbá kí n sọ pé okay o mo fẹ́ travel àbí mo fẹ́ ṣe nǹkan láì ṣe pé mo ṣe ń fi kámẹ́rà monitor yín káàkiri ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ no ṣé ó yẹ kí o lè wà láàrin yín torí Ọlọ́run so mi ò tiẹ̀ lè ní pé okay ẹ wá bá mi ṣe nǹkan àbí kẹ́ ẹ bá mi dúró tì nǹkan kan láì ṣe pé mo fi kámẹ́rà mo fi monitor yín kiri. Sórí mo mọ nǹkan tó ń ṣe ayọ̀ ló ń yọ̀ nítorí pé o ti pẹ́ lọ́dọ̀ mi ń bí báyìí mo dẹ̀ máa ń fi ọwọ́ ayọ̀ mo máa fi ń bẹ́ ẹ lò mi ò kí ń bá ẹ wí mi ò kí ń bá ẹ jà gbogbo nǹkan tó bá ti ṣe báyìí òun la bẹ́ gé nítorí ẹ̀ ló ṣe ń ṣe nǹkan tó wù ẹ́ àbí don't worry I know what to do nítorí pé mi ò kí ń fi ọjà mi ò kí ń fi ń báyàn ṣeré do you get me mi ò kí ń fi owó mi ò kí ń fi ń báyàn ṣeré ó ní wàhálà ó níye wàhálà tí mò ń ṣe kó tó di pé mo kó gbogbo ọjà yìí jọ ẹ má lọ rò pé torí pé ẹ rí gbogbo ẹ tó ṣe rin gidi tí gbogbo ẹ wà lẹ báyìí ẹ má rò bẹ́ẹ̀ ní pé òkè o bóyá ìyẹ̀pẹ̀ ni mo fi rà wọ̀ mo ń làgùn kó tó di pé mo rí gbogbo ẹ kójọ ẹ má máa jẹ mí ní ìjẹkújẹ ó lọ́dún kalẹ̀ sí bíbẹ̀ wọ́n ń jalè bó ẹ lára ká ló tiẹ̀ mọ̀ bóyá àwọn gangan ló ń jí. kó má jẹ́ nǹkan tó máa lé ìwọ fún rẹ gangan tó jẹ́ ọ̀gá wọn kó má jẹ́ nǹkan tó máa lé dànù kúrò níbẹ̀ lọ pé àwọn tó kọ ẹ wá lọ pé gbogbo wá kẹ́ ẹ wá bá mi lọ́fíìsì sí. Múra sí wọ́n tẹ́wọ́ pẹ́. Ṣé ìpè mi padà látàárọ̀? Hello baby, mo ti ń pè ẹ́ látàárọ̀ ọ̀nà bó ló fi fóònù sí. Má bínú mo máa wà ní mítìn mà ní. Mo rí miss call ẹ mo wà ní mítìn ní sẹ́ ẹ̀. Ok. Kí ló ṣẹlẹ̀? Oh, ok. Okay. Aremu. Inú ìbáṣe ṣíbí ìgbà àbámọ̀ bínú èèyàn ṣe rí ṣùgbọ́n inú ẹ̀dá jìn ju kànga lọ. Ó ṣé ọ̀rẹ́ mi ó máa kú tọ́jú mi o. Dara lipstick. Ojú ẹ ló ń dán yìí. Ó ga o. Ojú ẹ bó ṣe ń dán. Ó tiẹ̀ ní láti sọ fún mi ó hàn gidigbe báyìí pé ọ̀rẹ́ mi tọ́jú ẹ. Ẹ wò wọ́n gbìyànjú. Kódà ó kọjá bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi ó ṣe mo dúpẹ́ kó àgbálẹ̀ mi ṣé o ti rí ọ̀dọ̀ yín báyìí lọ́kàn mi wà bí mo ṣe dé láti airport mo gbẹ́rù lẹ̀ báyìí mo ní àwọn ará bíi mo láti fi ojú mi láti rí wọn ni. Báwo wà ní ìjọ ni bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó lọ ṣe. ó wà bẹ́ẹ̀ jàre gbogbo àwọn èrò tọrọ mi ní gbogbo ẹ̀ mi tẹ̀tí ìráyè tì yín náà ẹ̀yẹ ọkọ lọ yọjú sáwọn fámìlì mi náà kí n rí wọn náà. Àlàáfíà làkúkú wà bí Dára àwọn àwọn bí táwọn gbádùn ara wa. ìfà tó ṣe mo dúpẹ́. Ṣé sábà mi ra nǹkan bọ̀? Wo má jẹ́ nítorí mi tí ra ètò ẹrù ẹ̀ wà ń bẹ̀. Ẹ ti di ẹrù mi sọ́tọ̀. Báwo tẹ̀lé bàbá yìí kọ́? Báwo lọ ṣe wá take presence àbúrò mi nílé? Ṣé wọn bínú ṣá? Wo ọ̀rọ̀ ọkọ mi ò máa le. Ẹni tí èèyàn ti mọ̀ láti ìjẹta ni kò lè wá dànù kéèyàn máa gbéná wojú ẹ̀. Sórí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ńlọkọ mi máa ń fẹ́ tó bá ti lè ṣí àlàyé fún tó kálàyé bulẹ̀ pé báyìí lọ̀rọ̀ ṣe rí o lè ní pọ́blẹ́mù pẹ̀lú ọdún ìgbà tá a kọ́kọ́ dé ó kọ́kọ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ ni kó fẹ́ le jù ó mọ̀ pa àsọ fún ti tẹ́lẹ̀. àsọtẹ́lẹ̀ yẹn gan-an ló yẹ kí n máa béèrè ẹni tí yóò mú tó kọ̀ dédé gbé adélébọ̀ wá bá. ìgbà tí mo dẹ̀ ti kálàyé fún pé arábìnrin yìí ẹgbẹ́ òsèlé ni ṣáà ń ṣàjèjì ara wa ó mọ̀ ẹ́ ó mọ Dára tó pé ẹgbẹ́ òsèlé ni ó kàn máa ra wa míbẹ̀ fún ìgbà díẹ̀ tí ẹgbẹ́ máa fi dé torí condition ó dẹ̀ ti gbọ́. ọkọ ẹ máa dá ní ẹlòmíì báyìí kò fẹ́ rí ẹnì kankan kò fẹ́ rí ẹnì kankan kò tí ẹ lè ṣèrànlọ́wọ́ kankan àgbà ọlọ́run àbá mi máa kẹ́ wọn ọlọ́run àbá mi máa gẹ̀ wọn gbogbo lílọ bí wọn báyìí ọlọ́run àbá mi ṣọ́ wọn owó táwọn wá ná
ìlọ́pọ̀lọpọ̀ lọ́lọ́ máa fún wọn o. A wá fún wọn ní rẹpẹtẹ ní jaburata. Wọ́n ní tọ́wọ́ náà. Agbára náà. Àwọn máa ṣe bá mi dúpẹ́ o. Bá mi dúpẹ́. Báwo wà ní báyìí? Mo dára mi bọ̀ lọ́tún la o. Wọ́n kọ́ fẹ́ lọ yanjú gbogbo ẹ̀rù táwọn èèyàn rán mi náà kí n fún wọn ní ẹrù wọn. Tí n bá dé kó ti kó ẹrù ẹ sílẹ̀ o, ká má padà sílé. Sweetie. Ewo. Ṣé lóòótọ́ ni ẹ̀gbọ́n Dárasími náà sọ pé òun fẹ́ mú Dárasími lọ? Àtọ́ni, ó lóun fẹ́ máa mú lọ pé ètò ṣe lọ́dọ̀ wa náà ti tó pé kó máa pọ̀ ní. Kí ló dé? Well, wọ́n kàn fi pé àti gbìyànjú fún tó ní látìgbà tó ti wà lọ́dọ̀ wa ń bíbá yìí pé ká ti ń tọ́jú ẹ̀ pé kó má dẹ̀ lọ di pé ó inconvenient wa kóun máa mú lọ pé a ṣètò. Òye inconvenient tèmi o, kò jókòó sórí mi, kò dúró lórí mi, ṣé kí n ṣe pé nítorí attitude tèmi sí àbí bó ṣe rò pé bóyá bá ṣe jọ ń ṣe síra wa òun ló fà á tó ṣe fẹ́ mú lọ ṣá. No, kò ń ṣe torí ìyẹn o. Ó kàn fẹ́ máa mú lọ náà ni bóun ló làbúrò ẹ̀ tó bá gbọ́ tó bá yá náà a máa mú nǹkan lọ. Òun ló làbúrò ẹ̀ lóòótọ́ àmọ́ lásìkò yìí kó má mú lọ mọ́ kó jẹ́ kó wà mí gbogbo nǹkan tó ń sọ náà ó ti wọ̀ mí lórí sómi ò dẹ̀ rí reason kankan fún láti sọ pé àsìkò yìí ló fẹ́ mú kúrò níbí àmọ́ so ẹ̀yin lẹ sọ pé ó máa ń jáde lọ kò ń dúró lé ó máa ń travel lọ sọ́tún sósì ibi tó ọmọdé ti ń gba treatment ò jìnnà sílé wa ń bí so why tó máa tún lọ sílé ẹ̀gbẹ́ lọ́lọ́lọ́lọ́ yẹn o ti ní wípé kí n má bọ́ ọmọ yẹn jà mo dẹ̀ ti wò pé mi ò bá jà mọ́ mo dẹ̀ ti fílẹ̀ sáàyè ẹ̀ so èwo ni láti ṣẹ̀ṣẹ̀ máa mú kúrò lọ́dọ̀ wa ń sìn kódà mo ṣẹ̀ṣẹ̀ rí ọ̀rọ̀ tó sọ ní pé ẹni tọ́lọ́run bá fún yàn lágbára láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́nìkejì wa lọ́wọ́ yìí mo ti sọ Dára di ẹnìkejì mi so kó máa gbé bí. inú ibà ṣe ṣí bí ibà. Kí ló ṣẹlẹ̀? àbámọ̀ bínú ṣé gbogbo nǹkan tó ń sọ yìí ṣé ó ń wá láti inú ẹ̀ ní àbùkàn mú wọn tì í síwájú. tí n bá tiẹ̀ síwájú kí ni bí èmi sígbà tí mo fẹ́ bí èmi bẹ́ẹ̀ bó ṣe rí mo ti sọ fún ẹ. Honestly, this is amazing. Níwọ̀n tó jẹ́ pé wọ́n sọ pé ò fẹ́ rí Dára kó máa lọ kó máa ṣe kíní kan ìwọ ló wá ní kó máa dúró. What happened? Sórí ẹ̀mí mímọ́ Ọlọ́run tó wà nínú ayé wa Ọlọ́run má jẹ́ kó fi wá sílẹ̀. Àmín o. Mo ka nǹkan kan ní àárọ̀ ìjẹta ó dẹ̀ touch mi gan-an ó rí lè wò mí lórí gan-an ó dẹ̀ wọ̀ mí lọ́kàn bẹ́ẹ̀ ni wípé torí tèmi gangan ni páàsì yẹn ṣe wà nínú Bible bẹ́ẹ̀ ni pé nítorí èmi àti Dára nìkan òun ni wọ́n ṣe dédé kọ́ bẹ́ẹ̀ ni so bí mo ṣe kà á tán báyìí ọ̀dọ̀ Dára sí mi lọ́kàn mi lọ nítorí ẹ̀ ni mo ṣe sọ wípé tó o bá lókun lórí ọ̀rọ̀ ọmọ yẹn kó kún tó o bá ló fà ó fà ó ṣáà rí pé mi àti ẹ̀ ò kì í jà mọ́ ó ṣáà rí pé gbogbo ẹ̀rọ lẹ́nu ọjọ́ mẹ́ta kò sí nǹkan kan míì ju ohun tí mo kà lọ. Ọlọ́run máa ṣe o inú mi máa dùn gidi gan pẹ̀lú nǹkan tó sọ yìí ṣé pé o ti fọwọ́ sí kí Dára máa wà pẹ̀lú wa nínú ilé. mo fi ẹsẹ̀ sí mo fi gbogbo ara sí o. ṣorí bébí ìfẹ́ kan tẹ́lẹ̀ èmi kò fẹ́ kọ́mọ yẹn lọ ṣorí bó ṣe wà nínú ilé Ọlọ́run bá rí inú mi ń dùn sí nítorí pé o mọ̀ pé mi nìkan náà ni máa ń wà létí mi ò bá ta lọ síbi iṣẹ́ báyìí bẹ́ẹ̀ mi àti ẹ̀ bá ṣe jọ máa ń sọ̀rọ̀ bá ṣe máa ń ṣe bá ṣe máa ń mọ̀ ó ti mú èmi fúnra mi gan lára. àwọn olóòrùn náà tẹ̀sẹ̀ ń rí pọ́mọ yẹn lọ́pọlọ. No. ọmọ yẹn. ó ní ọpọlọ Ọlọ́run bá nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ sí yẹn òun nìkan ni she is a very brilliant girl. very brilliant mo rí pé kò ń bẹ́ ó dẹ̀ ọmọ tó máa wúlò ni kì í ṣe ọmọ tó máa ṣe fòrò káàkiri nǹkan àwọn míì wọ́n á máa gbọ́dọ̀ ẹ̀ kò tí ì ju ìgbà tó ti wáyé lọ bòrò wọn ní ronú condition tó ń ṣe wọ́n. ó bébì àdúrà tí mi àti ṣáà máa gbà ní pé kó lóun kó jọ kó tètè bá wa mú lára dá kó lè máa fẹsẹ̀ méjìjì yẹn kó lè máa fi rìn kó náà lè túbọ̀ wúlò fún wa jù báyìí lọ nínú ilé. tó tiẹ̀ wà báyìí gan ó yìí ń wúlò kábọ̀ torí pé kó tún wá rìn á tún wúlò mọ́ fún wa lágbára lọ. kò má lè ṣe nǹkan kan lọ́wọ́ yìí ó kàn máa jókòó sórí ibẹ̀ yẹn kò lè ṣe nǹkan kan. kí wàá lo nídìí ẹ̀ fún nígbà tí ó lè ṣe nǹkan kan. bèbè ó tún gbọ́ nǹkan tí orin Dáfídì 49:1 tó sọ ó ní ẹ gbọ́ èyí gbogbo ènìyàn ẹ fi etí sí gbogbo ẹ̀yin aráyé
ó ní àti àwọn ọmọ ẹ̀yìn àti àwọn ẹni ọlá so gbọ́ mi ṣá àwọn lọ́rọ̀ àti àwọn tálákà pẹ̀lú ẹnu mi yóò sọ̀rọ̀ ọgbọ́n àti ìṣàrò àyà mi yóò jẹ́ òye èmi ò dẹ etí mi sílẹ̀ sí òwe èmi ò sí ọ̀rọ̀ ìkọ̀kọ̀ mi sílẹ̀. ṣàlẹ̀ ṣíbù tí ẹ jọ ṣe ọkẹ́ báwo ni. Thank you. Yeah. Well, sure, okay. How did Lara? Should everything improve? Are you getting better? Okay, that's good. Palogun can prescribe for you. I'm sure that would help you, to heal faster, and better. Okay. Gradually. It's a gradual process, so just take your time. All right. Yeah. I came with this, and I think this would aid, it will really help you to, to help you improve better. So I'm going to assist you to get on this, and let's see how this works, so we'll see how it goes, yeah? Okay, so I'm going to... But like careful. Yeah. Oh, okay. Bella, Bella. Are you okay? Bella, just try and lift yourself.
torí kó dàbọ̀ àjòkọ́ lámbúrẹ́là tó mọ̀ pẹ̀lú ló gbé. Àwọn ẹbí ìpínlẹ̀ bàbá jẹ́ kí ló lódodo yóò ṣe. Wọ́n pẹ́ kẹ́yẹ gúnugún rúbọ lọ́jọ́ sí o. Ó fà kékárí ṣóhun ló jẹ́ kó padà bọ̀ wá pa lórí. Ẹ ló yóò ṣe àbí oníṣẹ́ yóò ṣe àbí oníṣẹ́. Ọ̀rọ̀ àgbà ni bí ó ṣe lówùrọ̀ yóò ṣe lọ́ṣọ̀lẹ̀. Yóò ṣe àbí oníṣẹ́. Yóò ṣe àbí oníṣẹ́. Ọ̀rọ̀ àgbà ni bí ó ṣe lówùrọ̀. No, don't do this now. Don't do this. Ha! Afa, ṣó o ti lè dìde dáadáa báyìí ni? Kó ṣe ṣẹ̀dá. Mo fi lẹ̀ sínú bathroom kan ní kí try it for a minute. No, don't do this. Next time tí mo wà ní náà, kò sí ọ̀kọ̀ọ̀kan lè yí ó mọ̀. Mo lè fún ẹṣin lè fún ara rẹ̀ kò make sense. Babe. Yọ nítorí ọlọ. Dara. Ó tún ti dé. Business as usual, àbí? Ó fẹ́ wá ṣe bó ṣe máa ń ṣe. Báwo ni mo ṣe máa ṣe bá ọṣọ́ kí n máa gbádùn mi ni? In fact, mo really múra ẹwà gan ni ọmọdé ti pé fẹ́ràn mi. Mo rò pé ń bọ̀ ní tẹ́lẹ̀ ní ó ti lóun wálé. Ó fi mi sílẹ̀ sẹ́ wá ti ta ni. What is going on? Kí ló ń ṣẹlẹ̀? Ó sọ mí di Facebook tó kọ́ máa log in log out at any time you wish. It's not done now. Sọ fún mi kí lè rè mí tí mo jẹ́ side chick as your side chick kí lè rè mí. Hey, Frank, I love you. I gave you my heart. But you're not giving me yours in return because it belongs to somebody else. Our debit idea or every time I'm you can see you. John, me why in the mood. Àti ìgbà tó ti wà ń gbé. Tó ti jẹ́ kí n realize pé mi ni mo cause gbogbo predicament ẹ̀. Mo ti nífẹ̀ẹ́ mọ́ ju ti tẹ́lẹ̀ lọ. Mo wá tún lè rí tí ó sọ jáde lẹ́nu yìí. Mo máa nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan tó wà láyé máa ní. Kí ló ní kí n ṣe fún ẹ tí mi ò ṣe fún ẹ? Kí ló ní o fẹ́ tí mi ò ṣe? Ṣé bẹ́ẹ̀ mi ni mo wà nílé yìí? Mo wà nílé tí mo wà nílé ni. Torí ta ló ṣe rò pé mo wà nílé? Torí tí ẹ ní. Kí ló rò pé mo. Frank, ó ń payá tí irọ́. Ó ń payá láyà irọ́. Ìwọ gangan ni kí Frank tó jókòó sórí throne lies and deception. Mi mọ̀ nǹkan tó rí tó fẹ́ sọ pẹ̀lẹ́. Ó lè tàn mí mọ́. Ó ti tàn mí tẹ́lẹ̀ bọ̀ mo ti jí báyìí. Ó lè tàn mí mọ́ wá gbọ́ o. Physiotherapist mi ti sọ fún mi pé in like 2 weeks màá lè fi ẹsẹ̀ mi méjèèjì rìn without my crutches. Tí ẹ bá dé ṣẹlẹ̀ mo dẹ̀ mọ̀ kó máa ṣẹlẹ̀. I will walk out of this house, out of your life for good. Mo mọ̀ pé o mí ni. Ṣé nílé ìwé ló máa sọ fún mi pé fẹ́ walk out kúrò ní láìpẹ́? Máa ń yà ẹ́ lẹ́nu. Kò lè abúlé ni. Dara má tì mí nù. Kí má ti ẹbí tí bá wò. Dara má tì mí. Kí má ti ẹbí tí bá wò. You can have me today, I'm sorry. Get up. Okay, no problem. Get up. Leave my room. Irú kí lè lè báyìí. Báwo mo ìfẹ́ ṣòro ara mi báyìí? Lóòótọ́. Mo nífẹ̀ẹ́ Dara. Mo ti fẹ́ràn mi bá gbọ́ àbí tó bá mọ̀. Bàbá wàhálà ńlá mà lè lè lọ. Máma tọrọ ẹ jẹ. Dara ni kò mú. Dara nífẹ̀ẹ́. Gbogbo nǹkan tí èèyàn fi nífẹ̀ẹ́ ọkùnrin pátápátá ò ní Dara fi nífẹ̀ẹ́. Ṣé wàá wá jókòó ti ẹni tó mọ̀ pé kò nífẹ̀ẹ́ fúnra rẹ̀ tó jẹ́ pé ẹ̀kan jọ ń mánéjì ara yín ni? Àbí fẹ́ wo ló wà ń bẹ̀? Fẹ́ wo ló wà ń bẹ̀ tó jẹ́ pé kò rò fún lásán ni?
fẹ́ràn mi ni kò dúró tì o. Gbogbo nǹkan tí obìnrin ní ò ní fẹ́ràn mi ní. Mo dẹ̀ fẹ́ kó rántí ìgbà tó bẹ̀rẹ̀ tí ò sí nǹkan kan. Ọmọbìnrin dúró tì ẹ́. Gbogbo bó ṣe tó bó ṣe dà lénìí kò ṣẹ̀yìn fẹ́ràn mi. Ṣó wá yẹ kó jẹ́ pé ibi ló máa fi ṣe? Ṣó yẹ kó jẹ́ wípé àbúrò ọ̀rẹ́ ẹ̀ ló máa gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó? Bẹ́ẹ̀ni sọ́run! Ṣówó nífẹ̀ẹ́ ni? Ṣé owó nífẹ̀ẹ́? Wọ́! Bọ́dà lówó owó kọ́ nífẹ̀ẹ́ o. À ń sọ̀rọ̀ ìfẹ́ tó máa fọkàn èèyàn balẹ̀ tó máa tún lóore nínú. Ọmọ Dara tá a sọ̀rọ̀ pa ẹ̀, ìwà àti ẹ̀ ti fẹ́ra rí. O rántí kó ṣẹ́yún fún ẹ. Ìyẹn túmọ̀ sí wípé ọmọ wà lára ẹ̀. Kí wá ní ìyàtọ̀ láàrin ẹni tẹ́ ti jọ ń gbé látijọ́ yìí? Kò lóyún dépò tó máa ṣẹ́yún fún. Kò sọ pé yéèrí dépò tó máa kí ikú ewu ọmọ. Má fẹ́ o, Dara ni kò fẹ́. Dara gangan má dá ọ̀dẹ̀ tó dúró ìlú. Wo bí tí fẹ́ràn mi bá gba gbogbo nǹkan tó ní, kí ló fẹ́ jẹ́ èrè ẹ̀? Kí ló fẹ́ kù fún ẹ? Ẹni tó ń sọ wípé kó o fẹ́ ìyè Dara yìí, ó ti gbàgbé pé owó lobìnrin mọ̀. Nígbà tó bá gba gbogbo nǹkan ẹ̀ pátápátá tí ò bá sí nǹkan kan lọ́wọ́ ẹ̀, korofo ló wá. Dara tó ní kó fẹ́ yìí máa fi ẹ́lẹ̀ ò máa sá lọ. Ro dáadáa, fẹ́ràn mi ni kò fẹ́ o. Dara ni kò fẹ́. Fẹ́ràn mi ni ìyàwó ẹ̀. Àní Dara ni ó fẹ́. Jẹ́kẹ̀lẹ̀ ó fẹ́ràn mi ni kò fẹ́. Ẹyọ! Stop! Inú ìbáṣe ṣíbí ìgbà àbámọ̀ bínú èèyàn ṣe rí, ṣùgbọ́n inú ẹ̀dá jìn ju kànga lọ. Òkùnkùn bìrìbìrì bò bẹ̀ o. Ìwọ fún wọn ládùn jẹ, ṣùgbọ́n ìwọ ni wọ́n gbé síwájú rẹ̀. Ìwọ fífẹ́ bá wọn lò, ṣùgbọ́n ẹ̀tàn paraku náà gbé wá síwájú rẹ̀. Ṣé kò wá sóhun tá a lè sọ sóde mọ́, tá ò fi inú tọ́ mọ́ ènìyàn? Ẹnì kejì mi láláì mọ̀ pọ̀ ta ló jẹ́. Ẹnì kejì mi ṣóhun ni mo pè ẹ́ láláì mọ̀ pọ̀ ta ni ẹ́. Ṣé kọ́nà fún lè jẹun ló ṣe gbogbo ìwà yìí?